fáwọn wòlíì àwọn wòlíì Nàìjíríà wà ní Nàìjíríà ní ṣe rí ìpè tẹ́ bá rí èèyàn tó bá sọ pé òun pásítọ̀ nínú mẹ́wàá mẹ́sàn-án la pè ṣùgbọ́n nínú mẹ́sàn-án tẹ́ rí yẹn àwọn tó kù tó ń dúró lórí ìpè yẹn wọ́n lè má ju méjì lọ. wọ́n dúró lórí ẹ̀ ní tòótọ́. wọ́n lè má ju méjì lọ. ṣe rí àwọn ìdí tó tẹ̀ máa ń gbé pé language kan wà táwọn kan máa ń lò wá ní wọ́n fẹ́ belong kí ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́ belong ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi àyè sílẹ̀ fún ìfẹ́ ayé láti gbọ̀kàn wọn àwọn míì ń lé ohun tí wọ́n fẹ́ dà nípa bẹ́ẹ̀ wọ́n sọ ìpè tá a pè wọ́n yẹn nù wọ́n sọ nù olómi kan ṣàfẹ́ fame ó fẹ́ orúkọ sọ oríṣiríṣi ló máa ṣe iṣẹ́ ìránṣẹ́ òwò ìbá yẹn kò kí ń pè èèyàn kó fìyà jẹ èèyàn gbogbo àwọn ibi tí ẹ bá rí mi tí bá ti lọ ṣe administration ní Nàìjíríà ń bí mi ò ń gba sísì lọ́wọ́ anybody ẹni tó bá ní mo gba sísì lọ́wọ́ wọn ó wà lórí kìíní kó wá sọ fún mi wọ́n á síbẹ̀síbẹ̀ náà wọ́n á fẹ́ fi owó sínú envelope fún mi ṣùgbọ́n mo fẹ́ owó wò lè fẹ́ fi sínú envelope fún mi ìwà mi ẹ̀yẹ. bá a ṣe ń dá wòlíì gidi mọ̀ wà ìwé 1 Samuel sọ fún wa pé nípa kan sọ̀rọ̀ tó sì wá sí ìmúṣẹ la fi ń dá wòlíì gidi mọ̀. àwọn aláfọ̀ṣẹ́ wa ń kọ́ ẹ̀kọ́ ǹgálá. èèyàn onítajà erùpẹ̀ kó má gbowó òkúta ojú ló ń kan yín béèyàn wẹjú bó tán nǹkan lá ó fi ń ṣe abracadabra sùúrù ní kẹ́ mú. ṣùgbọ́n sáà lónìí a rí pé bàbá tí ẹlẹ́ṣọ̀ bá ti ń bọ̀ báyìí wọ́n máa jáde síta. Tinubu máa ṣe kò ní ṣe Démọ́lá Adélékè ni Dáúdà ni Tàfíkì ni tó yìí nínú bẹ́ẹ̀ wọ́n sọ pé Ọlọ́run ò ní sọ. God is not the God of confusion. Yes. ẹ ṣe rí mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wú àti jẹ àti ohun tí wọ́n fẹ́ dà iṣẹ́ ìránṣẹ́ òṣèlú nǹkan tó rọrùn o mo sọ fún yín ìwọ̀n ẹgbẹ́ sì jẹ́ wòlíì lo ìpè yẹn olùmí àrítù sílẹ̀ ìgbà tó bá rítù sílẹ̀ yẹn tán tó ń tu sílẹ̀ Sátánì á padà wá sọ́dọ̀ ta yín. sọ́dọ̀ wòlíì tó tún yàn lẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sọ́dọ̀ ìyá wòlíì gbogbo ológun. so a padà ó lè máa rí ìgbà ló máa rí fọ́ọ̀tì ló máa rí gbà bọ̀ tó bá yẹ pé a dúró lórí ìpè tá a bá ti dúró lórí ìpè ẹni tí ò tiẹ̀ rí nǹkan kan lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ òun ló máa sìn ẹ́ ló máa sin àwọn ẹ̀sán tó máa ṣe ríbiríbi yàyà mẹ́fà yorùbá mi ẹ̀yẹ yín ṣùgbọ́n tẹ bá ti túyàn sílẹ̀ tẹ wá tún retí pé kẹ́niyàn wá máa ṣe nǹkan fún yín ẹ ti ń fúnra yín gba ẹ̀san ẹ̀ ń gba èrè nìyẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so nǹkan ìmọ̀ràn mi ni wípé bí Ọlọ́run bá fi nǹkan wọ̀nyàn solution máa ń tẹ̀lé tí èèyàn bá jẹ́ wòlíì tí n bá ríran sí yín sìn mo ní oore ọ̀fẹ́ àti béèrè ìrántá fi hàn mí pé ó kẹ́ ẹ fi ran yín wọ́n mi o but kí ni solution kí ni ọ̀nà àbáyọ wọ́n dẹ̀ máa fi ọ̀nà àbáyọ sí. ọ̀pọ̀ ló máa ń rí nítorí ọ̀nà àbáyọ. torí ìdí tí a fi fi hàn mí ni wípé láti lè jẹ́ kí ọ̀nà àbáyọ kó wà so tí ọ̀nà àbáyọ bá tẹ̀lé ìran yẹn mo ní oore ọ̀fẹ́ àti béèrè lọ́wọ́ ẹ̀dá áńgẹ́lì ló fi hàn mí o ẹ̀dá ẹ̀mí mọ́ ló bá mi sọ o tí n bá béèrè wọn á sọ fún mi so gbogbo pé ẹlẹ́dàgbẹ́já máa kú gbà táwọn wòlíì kan ti ń pariwo pé Tinubu máa kú àwọn kan tẹ̀ ní Sanwó-Olú ò ní lọ́dún kan àbí wàwé àyẹn torí gbogbo yẹn la rí lórí gbogbo ìwò yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá fi hàn yín pé lágbájá máa kú ó yẹ kẹ́ ẹ béèrè pé kí ni solution tí ò fi ní kú àbí Yorùbá mi ò yé yín so tán bá ti fi ràn wọ́n wòlíì ni wọ́n mi ò sọ pé wọ́n ń ṣe wòlíì o ṣùgbọ́n mo ń bẹ̀ wọ́n pé tán bá ti fi ràn wọ́n tán bá ti ń sọ wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fi solution sí i. kó má jẹ́ àsọtẹ́lẹ̀ nìkan. kó má jẹ́ àsọtẹ́lẹ̀ bí èèyàn gbọ́dọ̀ jẹ́ wòlíì bíi. ìjọ tí ẹ kọ́jú fún wòlíì ẹ̀ kó máa gbàdúrà pé ìran gbogbo tó ń rìn yẹn kó ṣẹlẹ̀ wọ́n lè bá gba orí yìn. ó wà dáadáa. wọ́n ti bẹ́ẹ̀. dáadáa. àwọn wòlíì tó máa ń bọ́ sórí ẹ̀rọ ayélujára ǹjẹ́ ní àmọ̀ràn wọ́n ń pè kò sọ̀rọ̀ tí wọ́n lè sọ kò sẹ́ni tí wọ́n lè sọ̀rọ̀ sí lórí ẹ̀rọ ayélujára. ara ohun tí ẹ fi máa ń mọ wòlíì ni pé wòlíì ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́pọ̀ wòlíì ẹ bá ti ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lọ́pọ̀
máa fún yín lápẹẹrẹ Elisha bá arábìnrin kan pàdé Ọlọ́run ló rán lọ síbẹ̀ òkú wà lárábìnrin yẹn ìyẹn wá sọ pé ebi ń pa òun kí ló ní sílé wọn máa kan tóun ní sílé yìí o lòun fẹ́ ṣe kóun àtọmọ oúnjẹ o káwọn dẹ̀ máa retí ikú ó wá sọ fún pé wẹ́ kọ́kọ́ lọ pèsè ohun tí mi máa jẹ fún mi obìnrin yẹn tún fẹ́ máa complain mo ní kọ́kọ́ lọ ń ṣe tí mo sọ fún ẹ náà Yorùbá mi yẹ yín kó sọ̀rọ̀ rẹpẹtẹ pé kọ́kọ́ lọ ṣe nǹkan tí mo ní kó ṣe tó bá ti wá sí tán ń bá ìdó ṣẹlẹ̀ ń bá ìdó ṣẹlẹ̀ Yorùbá mi yẹ yín so ní koríta kan náà amú arákùnrin kan lọ bá ìyẹn Elisha náà wòlíì Elisha ó ń ṣàìsàn ó ti náwó bí ó sọ pé ó ti náwó ti nára nígbà tá a mú dọ́dọ̀ ẹ̀ kó tẹ̀ jáde kúrò níyà rẹ̀ ó kàn rán ọmọọṣẹ́ sí pé lọ sọ fún kó lọ rí ara ẹ̀ bọ́nú odò Jordan sísọ ìgbà tí ó rí rẹ̀ bọ̀bẹ̀ kò jáde so oúnjẹ ti fọkàn sí pé yóò kọ́kọ́ dì mọ́ wọn tàbí kó bọ́ aṣọ ẹ̀ kó fi máa wọ̀ òun lára nǹkan kan inú bá bí fẹ́ mọ̀ lọ àwọn tó wà tẹ̀lé wọn sọ pé Olúwa mi tọ́ba lè pa ní ká ṣe tó ju báyìí lọ ẹ ṣe kọ́kọ́ jẹ́ ká dán lé wò ó sì lọ ṣe ń sasọ fún ara ẹ̀ sì yá ìgbà tán wá gbé ó fún àbí wògbó wá arákùnrin ẹnu ẹ̀ dùn wá gbé owó tó tówó millions nígbà yẹn ó wá ní bàbá wòlíì ẹgbà ó sọ fún wọn pé sọ fún mi kí n gbà kì í ṣe pé kò nílò owó ó ní máa gbé owó ẹ lọ Yorùbá mi yẹ yín ọmọ ẹ̀ tó ṣojú kòkòrò Gàásì tó ṣojú kòkòrò kò jáde kúrò nínú yàrá yẹn náà o tó lọ gbọ́ owó yẹn wòlíì yẹn ò jáde kúrò nínú yàrá o nígbà tó padà dé ó dẹ̀ béèrè lọ́wọ́ ẹ pé ọ̀rẹ́ wa mo ló ti wà ṣé bóun sọ pé kó má gbowó mo ṣe bá sọ fún yín pé kò sóhun tó wà nínú ti ara tí ìlọ́po mẹ́ta ò sí nínú ti ẹ̀mí kò jáde kúrò nínú yàrá tí bá péyàn bí gbà mí máa sọ fún un pé aṣọ báyìí ló wọ̀ ibi báyìí ló wà lánàá báyìí mo lè sọ pé òun múra àti lọ sí ibi báyìí ibi tó ń lọ yẹn má lọ bẹ̀rù. ìgbà tó yá láwọn tó wà lọ́dọ̀ mi ń bẹ̀rù mi torí tó lómi bá wà lọ́dọ̀ bí yóò yẹ kó tó wà tó pẹ̀rẹ̀ lọ́mọ ọjọ́ mi tó wà mí tó àkókò yẹn ni màá pè ibi tó wà yẹn kí ló ṣe ń bẹ̀ pé kó sì wà ń bẹ̀ o tètè kúrò bẹ́ẹ̀ kó wọ́n bá tẹ́. ní ìkìlọ̀. so ìmọ̀ràn mi ṣáà ni pé tọ́lọ́run bá ti pè èèyàn ó lè lọ díẹ̀ ó lè gbogbo ohun tó máa jẹ́ á fi sí. orúkọ yín àti fóònù nọ́mbà yín kí wọ́n lọ lè wà. Prophet Abiodun Olúmídé Àjàyí. Fóònù nọ́mbà tó lè pè é sí. 07 +44 74 04 404 716 +44 74 04 404 716. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.